kú ojúmọ́ mọ́ ọdí ọdún bí àsìkò oṣù tuntun yìí ọba tó ní wá yóò jẹ́ kí a ṣe púpọ̀ láyé, àdáwọ́lé wa yóò yọrí sí rere. Ifá ní ọ̀pẹ̀lẹ̀ ló yóò tán lọ́dà kọ̀ndẹ́lẹ̀ àti wá fún pẹ̀lẹ́gẹ̀dẹ̀ tí í ṣe èyí ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ire ni. Pẹ̀lẹ́gẹ̀dẹ̀ ìwọ ni èyí ojúmọ́ mọ́ o ọ̀yẹ́là ajé awá gbárí àwúrọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ka bá mi pín ọ̀rọ̀ yìí. Ọba tó ní wá yóò jẹ́ kí a gúnlé ayọ̀. Babaláwo, àáfàá, wòlíì, gbogbo wa pátá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ ta ní jí. Ẹni bá tábà àìpé ó má bínú bí kò ṣe pé kó lọ rè túbẹ̀ ṣe. Kí n wá bẹ̀rẹ̀ láti bí yìí, kí ni fáàrí ọmọ ẹ̀dá? Kí lọmọ ẹ̀dá jẹ́ láyé? Ọmọ ẹ̀dá tó lè sùn tádániwáyé tí ó sì pa á kílẹ̀ ò tó mọ́. Ọmọ ẹ̀dá tó lè sùn láàárọ̀ pé orún kan kún mi tí ò sì ní jí lọ́sàn-án. Ọmọ ẹ̀dá tó lè sùn lóru tí ò ní jí lẹ́yìn àárọ̀. Ọmọ ẹ̀dá tó lè jáde tí ò ní wọlé. Gbogbo àwa la wà ń bẹ̀. Alágbára ni wá, kò sí tí ó ṣẹlẹ̀. Nǹkan kékeré ni Olódùmarè fi máa ń pa wá. Ikú kékeré ráńpẹ́. Ibo ni mò ń lọ? Màá kàn address àwọn tí wọ́n ní ọ̀rọ̀, pàápàá ìjẹ́ mùsùlùmí pátá, gbogbo ìjẹ́ mùsùlùmí pátá. Ọba tó ṣẹ́yìn kù sójú ọ̀nà Islam tẹ̀lé òjíṣẹ́ ànábì. Ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Àìmọye tí ó gbé eégún kẹ́yìn, àìmọye tí ó bọ Ògún kẹ́yìn, àìmọye tí ó bọ Ṣàngó kẹ́yìn. Adániwáyé ló mọ̀ pilẹ̀. Ó dàbí ẹni tó lówó ní age of 20 tí ó wá bọ́ta tó ní kò sí ní táwa ilé ò lè dá. Sówó rẹ̀ ti wọ 21 years. Só ti fọdún kan lówó abẹ́lẹ̀ ń ta sí, só ti wá lọ́dún 5 àbí 10 àbí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nínú ayé tí ayé wà, ẹni bá mọ̀ dé ayé, ẹ bá mi pín ọ̀rọ̀ yìí, kò ní fẹ́ káyé pa òun. Ẹni bá mọ̀ dé ayé kò ní fẹ́ káyé rí òun. Torí wípé gbogbo ẹ̀dá láyé tí wọ́n ń pera wọn ní nǹkan ńlá bẹ̀rẹ̀ láti bí kò sí nǹkan tá a jẹ́ nǹkan. Tá a tún wá padà di pé kò jẹ́ nǹkan mọ́ láyé. Ẹ jẹ́ kí n gé ọ̀rọ̀ mi kúrú. Yorùbá wuyì decide, ó dọ̀sún wuyì lójijì. Yorùbá wuyì ò kí ń sọ ọmọ 18 years, ò kí ń sọ ọmọ 20 ọdún, kì í ṣe 30 years. Ó lè decide fúnra ẹ̀. Eléyìí ló wù mí, eléyìí kọ́. Oníkálukú ló sì lè ṣe tó wù ú. Kí wá ló lè kan ìjà àfáà ń bẹ̀ pé dandan ni ká pa á. Tó bá ṣe kinní kan ájì ó mọ̀. Kò sí tó lè kan ìjà àfáà ń bẹ̀. Àfẹ́ tí ò bá nímọ̀. Ẹ̀dá. Torí wípé Ifá jẹ́ kó yé wa nínú nǹkan ẹyọkan tó ṣẹlẹ̀ tí ẹ̀yin ti rí lórí social media. Níjọ́ tí ẹ ti ń fi àkàrà mọ́sà tán ọ̀pọ̀lọpọ̀ ọmọ oníṣẹ̀ṣe lọ sí mọ́sálásí ńkọ́. Tẹ́lómi ó bóde tí ó mọ̀ wí tí ò sí nípa ìṣẹ̀ṣe.
ṣùgbọ́n ifá kan ní òkú súnà rí náà rí ọ̀sásù lẹ́gbẹ́lẹ́gbẹ́ aláyéráyé awa bí ọ̀tá alásà wálé odò àgbààgbà màléwẹ̀yìn ọ̀rọ̀ wọ́n wá rí pé oṣù wọn mọ́ wọ́n ṣubú yẹ́kẹ́ wọ́n fi rúgbọ̀n díyà pínpín mi ò sì ṣẹ̀ṣẹ̀ mọ́ àti rí inú ayé mi ò sì ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ ní ẹ́fà rí babaláwo kó bọ́ síta kó wá sọ pé kódà téèyàn bá tẹfá tó bá gbé falẹ̀ rẹ̀ tó bá dà odò ifá ọgbọ́n kò kàn wá ẹ ọgbọ́n mo fi fábúra kò kàn wá béèyàn bá jẹ́ babaláwo tó bá dìsáìdì lọ́la pé ìṣe mọ́ kí ni tẹ̀yin mùsùlùmí kí ni tiyín kí ni ìṣòro yín ìyẹn ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde wípé kíní iná akatakiti lẹ fi ń ṣe kò dẹ̀ lè wọ́ọ̀kì ilẹ̀ Yorùbá kémi àti ẹjọ́ lọ́rọ̀ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn wàá ṣe tiẹ̀ kò nítumọ̀ ṣùgbọ́n mo rí fídíò kan fídíò yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ wípé tá a bá rí onílàákàyè tá a ró ní mímọ̀ tá a rọ́ lọ́pọlọ tá a rí èèyàn tó jẹ́ ilé ìkẹ́kọ̀ọ́ whether you are Christian tó jẹ́ pastor àbójá àfà you are Muslim or ojú oníṣẹ̀ṣe ó wá jẹ́ babaláwo àbójélégún àbójó ní kankan tó o bá ní tó o gbé lọ́wọ́ yìí tó o gbà tó o gbé lọ́wọ́ tó bá jẹ́ pé yí ọ dáadáa irú ọ̀rọ̀ tí ń jáde nígboro ẹnu ẹ̀yin àfà kọ̀ọ̀kan kò yẹ kó jáde ẹgbẹ́ oró tí brother bí Agbẹ́sìnga yẹn tán sọ in táwọn oníṣẹ̀ṣe ní àwọn ní whereas ẹ̀yin gangan òde ẹ̀ dúró ní wọ́n lè ẹ̀ dúró lórí ọ̀rọ̀ ìjẹ́ mùsùlùmí gangan ní ìjà àfà sorry ẹ̀ dúró lórí ọ̀rọ̀ pé ìjà àfà gan you don't need it ẹ jọ èmi ò wá láti bú anybody but in tí fásitì fáwọn nípa obìnrin afá yìí mo mọ̀ pé níyàwó lé in tí Yorùbá wù yìí ń ṣe yìí ìyàwó yín lè ṣe more than that fún yín ṣe é máa pa ni àfọ oníkùndí you don't need it Mukadam Bashir Fagba wọn lè má dá ọ̀pọ̀lọpọ̀ lóhùn iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ́ Ọlọ́run ò ní ká pààyàn torí pé kò ṣẹ̀sìn whether true or not èyí tẹ́mi fẹ́ clarify níbẹ̀ ni pé kò yẹ kárí onímọ̀ kan bóyá àfà ọ̀hún tó bá pera ẹ̀ bá ṣìírí ṣe wà lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀ pé ń kúndi ní nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn babaláwo náà ní ń bẹ lọ́dọ̀ eléégún ní ń bẹ lọ́dọ̀ olóró ní ń bẹ lọ́dọ̀ Ṣàngó ní ń bẹ lọ́dọ̀ elérílẹ̀ bẹ́ẹ̀ ní ń bẹ lọ́dọ̀ àwọn pásítọ̀ Ọlọ́run fàṣírí ẹ̀yà ara ẹ̀ pamọ́ fóníkàlùkù ẹ gbọ́ mi adániwáyé ó fi pamọ́ màá wá mú ọ̀rọ̀ kan wá lónìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwa kọ́ nínú Ifá tí ó fi jẹ́ wípé gbogbo ohun tó o bá fẹ́ sọ láyé sọ̀rọ̀sọ̀rọ̀ mọ́ rántí ẹ̀ ní mọ̀ gbọ́ tí n bá lórí program màá ní mo júbà o ìbẹ̀yìn sọ̀rọ̀ tó jẹ́ pé ibi tí n bá ti ṣàṣìṣe ilẹ̀ yìí máa ń fẹ́ gé ọba tó ní wá kó méjì á ṣàṣìṣe Olódùmarè nìkan lọba tí kì í ṣe kíni tí kò kì í ṣàṣìṣe gbogbo tó bá dá ara ni ṣùgbọ́n nínú like and love ẹ dákun nínú àwọn ọ̀rọ̀ tó bá fẹ́ jáde ọ̀rọ̀ míì lè jáde lẹ́nu obìnrin àlòbìnrin ní í ṣe tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jáde lẹ́nu ọkùnrin á ní òní làákà ẹ̀ tó bá jáde lẹ́nu ọkùnrin á ní ògbọ́n tí abaláwo kan bá bóde sórí social media nísìnyí tó ní máa pa gbogbo yín run máa ṣe gbá máa ṣàwo Ifá táwa kọ́ lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n jẹ́ kó yá pé irú babaláwo bẹ́ẹ̀ ò ní láàká ẹ̀ ni kò kẹ́kọ̀ọ́ kò kọ́ nǹkan kan ẹnu ní bí ìtajà ká torí wípé ọ̀rọ̀ tí ń dùn babaláwo mọ̀ dùn Fá tí babaláwo bá dákẹ́ tó bá wà ń wò nǹkan dùn yóò wá fi lé Olódùmarè lọ́wọ́ yóò fi lé Fá lọ́wọ́ yóò wá gbìjà ẹ̀ in an unexpected way káwárí ìjà àfà kó bọ́ta kó mọ sọ̀rọ̀ gbólóhùn yìí kó mọ sọ̀rọ̀ I'm coming kárí ìjà àfà kó bọ́ta kó mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bọ́ ẹ ti gbọ́ dáadáa mo fẹ́ play I get.
èyí tí wọ́n tún ní tó jẹ́ kùndí ti ìsìlámù. mo fẹ́ béèrè bí nǹkan táwọn ṣe yẹn ní ẹ má bí ni pé èmi lóògùn nǹkan táwọn ṣe yẹn ní mo ní èyí tí wọ́n tún ní tó jẹ́ kùndí ti ìsìlámù mo ní. kùndí kan bẹ́ẹ̀ ní ìsìlámù. lọ sí ìlú tápà tí mo lọ wá àṣírí mo bọ́ sí ìlú mọ́là mo gba àṣírí ìwọ wá sọ pé orí ẹ fẹ́ burú o fẹ́ kú ni màá rún ẹ sáyé wàá gbénú ayé bí ẹni tí ó sì. ọ̀rọ̀ yẹn ti wé jù obìnrin lè ń bá sọ̀rọ̀ brọ́dà mi ọ̀rọ̀ yẹn ti wé jù ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù lọ́dọ̀ tèmi tó bá ní kí n qualify yín mo qualify yín with 0 yes bí tó bá ní kí mi qualify yín èmi qualify yín wípé tó bá ní kí n wéèjì yín pé awúfáwìyí tí mo ní sà ó yá ẹ wéèjì ẹni èmi ò pé ẹ fi brọ́dà mi lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ kò sí nǹkan lọ́wọ́ Ọlọ́run gbọ́ because kí lè mọ̀ tó fà á ṣíárí mi ni gbogbo alamọ technique social media positive things kò kí n trend negative ilẹ̀ fi ń jẹ́ èèyàn ṣùgbọ́n mi ò kí ń bú èèyàn èyí tèmi kàn fẹ́ sọ ń bẹ̀ ni pé ẹ rí i pé ẹ wá ọ̀nà míì kẹ́ ẹ fi ṣàtúnṣe because màá ṣe kinní kan yẹn in táwọn ayé á máa gbé kí èmi gẹ́gẹ́ bá yín gbé yes bóyá táwọn èèyàn ti dá yín mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò dáa ṣé wàá ráwọn nìkan kọ́ o àáfàá míì tá a bá tún rí àbí babaláwo mo ti rò pé babaláwo torí ẹ̀ bá pé tí ì bá torí pé ṣe irú tẹ̀sọ̀ yìí páàgàn làwọn máa ń perú wọn ẹ má bínú tí n bá sọnù ẹ he mi o kí mo wí páàgàn wọn ni ẹgbẹ́ yìí mo gbé di o páàgùn rèé ẹni ògùn dà láàmú tó ògùn gùn àpọ̀jù oògùn abirúmọ̀ gàlìgàlì ìfà kan wá ní tẹ̀yìn bá lọ́pọ̀ oògùn tó bá lékè kò ní ṣiṣẹ́ tá a bá sọ fún yín sìn pé ókè o ń tẹ̀ sọ ohun o irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o tó wá jẹ́ pé òótọ́ ni ẹ ṣàkúndí. wá ti ta ni. You don't need it. Èèyàn fi Islam lẹ̀ àìmọye àwọn èèyàn tó ti kọ̀ǹtẹ́ ti sọ̀rọ̀ fún tó wù wọ́n ọjọ́ wo lẹ rí kó níṣẹ̀ṣe ó jáde mi sọ̀rọ̀ babaláwo nìkan o ó jáde kó bá yín jà sí pé lágbájá mọ̀ fífa lẹ̀ kò mọ̀ sí fámọ̀ lágbájá mọ̀ fẹ́ gúnlẹ̀ mọ̀ lọ́kọ̀ wọn ò bọ́ mọ̀ àwọn bá wọn jà you don't need it kí ló ṣe yín so ṣe àtúrí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin babaláwo náà tó jẹ́ wípé ìmùlẹ̀ àfáàlẹ̀ ṣe get ẹ ń gbọ́ mi dáadáa ẹni tí babaláwo ní mo ní kéèsì kan nìyẹn débi pé ifá ni babaláwo mọ̀ tó yẹ yín ṣùgbọ́n kò yẹ ká jẹ́ kẹ́sìn ò dájà lẹ̀ èmi ò wá bá yín jà sí kankan ju wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ obìnrin lẹ sọ sí tó bá ṣe pé rùmí lẹ sọ sí màmá rẹ́rìn ni màá nítẹ̀ bá sí kò ní dààmú yín yes àwọn àjọmọ èmi wà àwọn àjọmọ sọ fọlọ pé wọn lọ ń jọ wọn padà lẹ́yìn kálukú wa ò simple but woman yẹn òun kàn máa fi káàsì cruise ni yorùbá wí tó jẹ́ pé yóò kàn máa fi ṣe yẹ̀yẹ́ ni ọ̀rọ̀ yẹn ò pọn yín lé ẹ ṣàtúnṣe lórí ẹ̀ lèmi ń jà fún ẹ̀yin afẹ́ ìbájáde tọ́ra àwọn afá kan mọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n sọ pé yes ìtọ́sọ yẹn dáa bí babaláwo bá sọ irú ẹ̀ dandan ni ká kó bó ń bó ti pé kò lẹ́kọ̀ọ́ tí babaláwo bá sọ irú ẹ̀ dandan ni ká kó bó ń bó ti pé kò lẹ́kọ̀ọ́ àwọn àbáwá tàná tẹ́ ẹ bá ṣe tó dùn wọ́n mọ̀ rẹ́rìn ni ẹ̀rín ló gìrìsà kọ́ni ti fífa gbọ́ ọkọ ya ẹ̀rín ọmọdé rí fọ́nà ọtí ẹ̀rín làgbàlagbà rí kodò lọ́nà ẹ̀rín làgbàlagbà rí kodò lọ́nà wọ́n mọ̀ rẹ́rìn ni. ọ̀rọ̀ yẹn wá di àṣàgbọ́mọ pẹ́pẹ́yẹ ó gbọ́mọ ẹdìyẹ ẹni dáàdì yẹn ṣe ó wá gbé ọmọ pẹ́pẹ́yẹ kí pẹ́pẹ́yẹ ṣe ó wà ń wò inú fẹ́ ló ti jáde o wọ́n wá sọ fún pé Òṣùpá ní ọ̀rọ̀ yìí jẹ́ kí n tó ṣe kí ni kí n fi lo àgbàwò náà ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ibi tá a bá wà ṣẹ́ẹ̀sì rí mo fẹ́ sọ kí nìkan fún yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn lónìí ayé ò ka Kùránì mọ́ ayé ò ka Bíbélì mọ́ ayé ò lọ gbọ́ pé kí ni fáwí mọ́ èèyàn láyé ń kà ẹ mọ̀ túmọ̀ ẹ jọ ṣé ẹ mọ̀ túmọ̀ èèyàn láyé ń kà
táwọn sọ pé ayé ò ka Quran mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ẹni kí n gbà Islam ṣé àwọn àfáà tí ń jalè ṣé àwọn àfáà tí ń mutí ṣé àfáà tí ń ṣe àgbèrè wọ́n ti gbàgbé pé oníkálukú pẹ̀lú ẹran ara rẹ̀ tí mo bá ti ń sọnù onílàákàyè ni mo máa ń fẹ́ kó mọ́ understand mi wọ́n ti gbàgbé pé ọ̀rọ̀ Ọlọ́run ó dúró lọ́tọ̀ ẹni tí yóò wu ìwà rẹ̀ mo máa ń sọ gbogbo gbà pé tẹ́yẹ̀ bá fẹ́ tẹ̀lé àṣẹ Olódùmarè yóò jùwọ́ ara ẹ̀ lẹ̀ yóò sì jìyà torí má ṣe inú ayé pọ̀ má ṣe ibẹ̀ lẹ́yìn ayé ń ṣe tẹ́ fi rọ́wọ́ mú lónìí má ṣe ibẹ̀ ìlàyé gbẹ́ wọlé tẹ́ fi ń gòkè lónìí táwọn ní babaláwo lè yàn táwọn bá tó ní babaláwo ló pera rẹ̀ ṣùgbọ́n ságbèrè wọ́n ti gbàgbé pé kò sí nínú ẹ̀kọ́ ọfà wa ṣùgbọ́n ẹran ara èmi ò wá láti bú Islam o èmi ò kí criticize ẹ̀sìn o mo fi fa búra nítorí bá wù ọ́ ni kò ṣe o ò bá àmọ́ sọ pé ò ṣe ifá mọ́ ò dáfá wà láti ẹnu nígbà tí èsì ti lé bàbá mi lọ́dà tí èsì tèmi kí ni mo fẹ́ kí la fẹ́ jà lórí yẹn fún Islam dẹ̀rẹ̀ kìí ṣe fẹ́ nìkan bẹ́ẹ̀ nìkan bá kú òun bẹ́ẹ̀ nìkan tó lè wọlé tó bá wọ náà bí ó sì wọ́n náà kí gbogbo wọn kú òun bẹ́ẹ̀ ó yẹ yín kìí ṣèjà ṣùgbọ́n in tí mo fẹ́ kẹ́ ẹ sọ́ra fún gbogbo ẹ̀yin tẹ́ di òkú ẹ̀sìn mú ni wípé ẹ̀yin làwọn èèyàn wò lónìí mo rẹ́ tó pè mí rí tó ní bàbá dúró ibẹ̀ ṣe máa ń analyze ọ̀rọ̀ mo gba báwo ló sì jẹ́ pé kí n wà Nàìjíríà tí n bá dé Ọlọ́run ojú ẹsẹ̀ ó dẹ̀ ń change àwọn orúkọ àwọn ọmọ ẹ̀ tó ti sọ ní mùsùlùmí tó ti kún mùsùlùmí sọ ó dẹ̀ ń fún wọn lórúkọ tó dé tìṣẹ̀ṣe ẹjọ́ ṣé ìjà ni mo fi sọ ṣé pé ni mo ń sẹ́ ń bẹ̀ because ayé ò wo pé èèyàn mélòó ló kọ́ fa kí ni mo ti ń ṣẹlẹ̀ nínú fa èèyàn mélòó ló lọ lé kéwú tó kọ́ kéwú ẹ̀yin àfáà yìí la yé ń wò wà kí n ṣe good example mọ́ problem tẹ́ ní tẹ́ fúnra nìyẹn o lórí mi ò pé ẹ bá bú mi ẹ mọ̀ jẹ́ kí ẹ rárá because àwọn tó kù tí ń wò wá àwọn tí wọn ò lẹ́sìn pọ̀ jẹ́ yín tẹ́ lẹ́sìn lọ àwọn tí wọn ò lẹ́sìn wọ́n pọ̀ ju ẹ̀yin tẹ́ lẹ́sìn lọ ṣé wọ́n láwọn tí wọn ò lẹ́sìn wọ́n ń wo ẹ̀yin tẹ́ lẹ́sìn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe pé ṣé n tẹ́ ń ṣe ìlànà ló lọ ṣe àbá àfẹ́jáde ńjọ́ kan ó ní ọ̀rọ̀ ẹnu mi ni ẹ gbọ́ o ẹ mọ́ bò wá mi o ìsìn fẹ́ yàwó ọmọ lékeu rẹ̀ ṣé ẹ ti rí pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ni wọ́n gbọ́ lóòótọ́ ọ̀rọ̀ tó ń sọ nípa pé Ọlọ́run wí báyìí èèyàn lè jẹ́ òjíṣẹ́ Olódùmarè kó mọ̀ sọ dáadáa gbogbo wa la mọ̀ dáadáa gbogbo wa la mọ̀ pé ká bá pààyàn kò dá ká bá tẹ̀yẹ̀ jẹ́ kò dá ká ṣàgbèrè kò dá Ifá sọ pé kò dá lọ́dọ̀ tiwa mi ìmọ̀ tàlù Kùránì mi ìmọ̀ ti Bíbélì mọ́sí ó dẹ̀ mọ́ ṣe tó bá wà rẹ̀ tó ń ṣe yẹn wọ́n ti gbàgbọ́ pé bọ́sẹ̀ ṣe inú ẹ̀sìn wọn nù no ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ lè fẹ́ kó yé gbogbo wa èmi ò kì í sọ pé mi ò wà áfítà pé kí wọ́n máa ní mùsùlùmí kìnìkan ló pa wọ́n kú kìnìkan ló pa wọ́n kú èmi ò wà áfítà ẹ̀yin tí yẹn bá ń bínú èmi ò kì í ṣe ṣùgbọ́n tá a bá rẹ̀ ń tó ṣe mistake ó para rẹ̀ ló para rẹ̀ ó dùn ló dùn ó kùn ló kùn èmi ò sọ fún ọ kò pọ́n onílàáká ìlé kò pọ́n onílàáká ìlé kó o jáde pé ó bàtẹ̀ èèyàn jẹ́ ó jì ó mọ̀ ok káwá àtúnyẹ pé ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ obìnrin kan jáde ó kàn fọ́ ọ létí pa obìnrin fọ́ ọ létí ẹsẹ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn o ìyàwó wọn ṣe ń tó jù bẹ́ẹ̀ lọ nù ilé léyìí tó bá níyàwó lé o léyìí tó bá níyàwó lé o tóbìnrin bá fọ́ ọkùnrin létí kí lànàkúrò náà sọ nípa ẹ̀ a mọ̀ pé kò dáa o pé wà tí ò dáa ni ṣùgbọ́n sí ojú ẹ̀sẹ̀ láti bọ́ bẹ́ẹ̀ àìsè kí ni adẹ̀dú lọ́rùn àbá sakùndípá sáma sakùndípá ni kùndítà yìí sọ pé ní yẹn ṣé òun la máa sàpá torí pé so ẹ mọ̀ jẹ́ kí a jẹ́ good example lọ́nà tá a bá wà Ọlọ́run tó ní mi gbọ́ mo máa ń gbọ́ wà sí mùsùlùmí mi ò ní dákọ́ mo máa ń gbọ́ ìtanijí làwọn ń pẹ̀lú táwọn sọ ìtanijí àwọn mùsùlùmí ń pè ní wàásí àwọn kírísítẹ̀ ń pè ní wàásù mo máa ń gbọ́ ìdí ni pé kì í ṣe pé ẹ̀sìn tó gbé lọ́wọ́ mo wá ètì wọn pé ẹ̀yin mo wá ètì ẹ̀sìn wọn náà ibi tọ́rọ̀ òtítọ́ bá wà ẹ̀jẹ̀ á gbọ́ ká mọ̀ tó bá jẹ́ tiwa kí làwọn tá gbọ́ kẹ́yìn
oúnjẹ wo la mọ̀ tá jẹ kẹ́yìn oorun wo lásùn tá a lè sùn mí láyé mọ́ káwá rí onímọ̀ kan kọ́ wá gbẹ́nu òkè bàbá ẹ ṣe tó dùn mí díẹ̀ o mo fi Olódùmarè búra ọba tó lẹ̀mí mi ń gbọ́ ẹ má gbọ́ o. pẹ̀lú ẹ má bí ni pé èmi lóògùn nǹkan táwọn ṣe yẹn ní mo ní èyí tí wọ́n tún ní tó jẹ́ kùndí ti Islam mo ní èmi tí mo dìídì lọ sí ìlú Tápà tí mo lọ wá àṣírí mo bọ́ sí ìlú Mọ́là mo gba àṣírí ni wọ́n bá sọ pé ẹ fẹ́ burú o fẹ́ kú ni màá rún ẹ sáyé wà gbénu ayé bí ẹni tí ó sì. tó dáa ìwà àti ta ni. ẹ̀yin gan tọ́lọ́ àwa tá à ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ìfàyàbalẹ̀ fún wa pé á di ìrọ̀lẹ́ mi ò ní ìfàyàbalẹ̀ rẹ̀ a lè jáde ká kọsẹ̀ ká kú a lè bẹ gbóúnjẹ sẹ́nu ká má parí ẹ̀ a lè sásọ ká má kà á ìyẹn yìí ṣe ti pè kí lọ́mọ ẹ̀dá gan jẹ́nu ayé náà ọmọ ẹ̀dá kí lẹ jẹ́ láyé á jẹ́ nǹkan kan gbogbo mo lè pa alágbára ni mí mo lóògùn mo ní gbogbo ẹ̀ ọjọ́ àdánwò Ọlọ́run bá dé babaláwo ò tó bẹ́ẹ̀ wòlíì ò tó bẹ́ẹ̀ àáfà ò tó bẹ́ẹ̀ ọba àdánwò tí àdánwò parí ayé ẹ̀dá tó lè fi bẹ̀rẹ̀ tó tún fi parí tó lè fàdùn bẹ̀rẹ̀ tó fi ìkorò parí ẹ̀ kí la jẹ́ ẹ̀ kẹwàá jáde kẹmọ ní oríṣẹ náà burú oríṣẹ náà dàrú kẹjọ mọ sọpọ ìfúnra yín á ló ń dùn yín ni gbogbo yẹn irọ́ ni gbogbo ń tẹ́ sọ yìí ìdúkòkò ni irú tẹ́ sọ yìí táwọn kan tí wọn ò bá tó tọ́jú ọlọ́ba tó lọ fọwọ́ tọ́ ọkàn wọn wọ́n tún lè nítorí àfáà yìí o àwọn òṣèké ni àwọn òṣèké Ìsìlámù mọ̀ torí pé wọn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ẹ̀yin èèyàn ni wọ́n ń wò ẹ̀yin èèyàn ló kù táyé ń wò àfáà wọ́n ń wò yín wọ́n ń wò yín wòlíì ayé ń wò yín ẹ̀yin babaláwo wọ́n ń wò yín ǹjẹ́ àwùkọ́ṣe dáadáa lẹ́jẹ́ láwùjọ bíi tẹ́ wà ó bẹ̀rẹ̀ láti bí àdúgbò tó ní kálukú ń gbé tó bá ní nǹkan mọ́ rántí kó mọ́ jí ṣẹ́rin tí ẹ̀ mọ̀ bàbá mi ẹ jẹ́ kí n sọ kíní kan fáfá yìí àtẹ̀yìn àfá àti babaláwo àti wòlíì tẹ́lẹ̀ kù mbẹ̀ ká sọ pé ẹ ní oògùn tí ẹ bá nídìí ọkọ̀ ẹ̀yà Yorùbá wì tó kàn jẹ́ pé orúkọ ẹnìkan lẹ nídìí tẹ́ wá jí tẹ́ kàn sá sí pa tó dẹ̀ kú ẹ mọ́ rántí pé ẹnìkan ló kó ẹ̀yin náà gẹ́gẹ́ bí tẹ́nìkan sọ lẹ́ẹ̀kan ọwọ́ àwọn kan lè ti gbà definitely ọmọ yín náà lè ṣẹ̀ lọ́la ìyàwó yín lè ṣẹ̀ lọ́la kán pa bẹ́ẹ̀ tẹ́ bá wá jí onímọ̀ tẹ́ ní mímọ̀ tó yẹ pé àṣírí ń bẹ lọ́wọ́ yín tó kọ̀ǹfà gbogbo ìgbà tó onímọ̀ bá jí ló yẹ kó máa jí pẹ̀lú ẹkún pé mo lágbára àti sọ pé kí lè ó sú ìwọ nìkan lọ́kọ́ ló ní àwọn kan náà lágbára pé kí lè ó ṣe kí ni kí lè ó mọ́ babaláwo tó ṣoògùn afẹ́ rí fáyé ó ṣe àrìnà kò fẹ́ dìyẹ ṣé wá rí n tá à ń pè ní gbogbo ẹ̀ àti kìnní kan ní àti kìnní kan ní àti nǹkan kan ní kò sí ìtọ́jọ́ Ọlọ́run lọ tábàṣà yìí ta fún èèyàn ìbọn ò ní ràn ọmọ ibẹ̀ náà láti ṣe ẹni tó sọ pé gbogbo bí bá yìnbọn sí ikú ni ó yá tẹ́yìn bá wá jẹ́ alágbára bẹ́ẹ̀ tó bá wò pé mo lè pààyàn 10 rántí pé àwọn kan náà lè pa 20 ẹ wá na ọwọ́ yín ẹni kálukú náwó ẹ̀rí ibi tọ́wọ́ dé tó o bá fọwọ́ dígàgà pé actor ni ọ́ ibi tọ́wọ́ rẹ̀ dé yìí ń ló ṣe kí ni ń ló mọ̀ ibi tọ́wọ́ ń dé yẹn tó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn míì bẹ̀rẹ̀ ń bẹ̀ ló fi jẹ́ wípé a ní rí nírúurú àyè tá a rí àáfàá yìí but èmi rò pé ẹran ara ló lò wọ́n ẹran ara ló lò wọ́n torí mo máa ń sábà gbọ́ ọ̀rọ̀ onílàákàyè látọ̀dọ̀ wọn kò wá yẹ kẹ́ ẹ jẹ́ kóbìnrin ó tì yín kò yẹ kẹ́ ẹ ṣinú bí kẹ́ ẹ wá fi sọ̀rọ̀ sọ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ kẹ́ ẹ dẹ̀rí pé ẹ ṣàtúnṣe ẹ gbọ́ èmi ò lérí mọ̀ yan o kò sí ní tá a jẹ́ o ẹ gbọ́ o. wọ́n ní ni mo ṣe fún ẹ o mi ò ráyè o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tiẹ̀ báyìí ló ti ṣorí ibú látòrí social media tiẹ̀ náà sì ń bọ̀ mélòó la rẹ̀ mi ò nídìí àti morúkọ ẹ̀ mi ò nídìí àti morúkọ yẹ ẹ̀ mélòó la rẹ̀ màá fi ẹ́ dájọ́ síwájú Ọlọ́run màá jẹ́ tún gba ráǹkì síwájú Ọlọ́run tó pé kèfèrí yẹn tẹ́lẹ̀. ṣé ẹ rí i pé ọ̀rọ̀ tó tún sọ ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí mi bá wọn pín àwọn ò fi dájọ́ síwájú Ọlọ́run definitely sínú Kùránì yẹn wà àbọ̀rọ̀ bínú ẹ dájọ́ síwájú Ọlọ́run pẹ̀lẹ́mìí ẹ tún wá fi gba ráǹkì double promotion láì ṣe tírélà tí ń pààyàn rélùwé lèmi ní tí wọ́n tí rélùwé bá pààyàn pé kò sẹ́jọ́ rẹ̀ pé wọ́n gba ráǹkì ṣé tá àfáà náà tó bá àfáà náà bá pààyàn sọ́lá náà tó fún yín promotion ni promotion wá ní
because lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ yìí ń rùn, ọ̀rọ̀ yìí ó ń rùn. ẹ̀yin náà fẹ́ pè mí tó bá fẹ́ pè mí lóyún bíbá yìí ni mi fẹ́ gbà pé mi fẹ́ mo kàn fẹ́ sọ tí mo fẹ́ sọ ni. so yẹ yín so ẹgbọ́rún tán sọ yìí àbí kí n tiẹ̀ gbà pé yẹn méjì mẹ́ta ojú tẹ bá fi wọ̀rọ̀ yẹn ẹgbọ́rún tán sọ yìí ó kù díẹ̀ káàtó. mo kéde o mi ò ṣe Islam mọ́ o Báríkà wa pàdé ayọ̀. ó yẹ yín tiẹ̀ tó wá rò pé ọ̀rọ̀ tí Yorùbáwùyí sọ yìí ó lè jẹ́ pé ó ṣe prank ni gbogbo yín ti bẹ̀rẹ̀ sí ní lérí ikú kéèyàn má fẹ́ ṣe nǹkan yẹn tẹ́lẹ̀ gan-an ẹ understand èyí tẹ́ gbé lọ́wọ́ yìí gan ti pọ̀ jù. ẹ̀yin náà níyàwó gbogbo babaláwo tó bá mọ ìka ṣe láyé mọ̀ ṣe èso mo fi Olódùmarè búra wàá sunkún ẹ̀ láyé. gbogbo wòlíì tó bá mọ ìka ṣe láyé mọ̀ ṣe èso Ifá ní ọ̀sẹ̀ dúdú máa gbé jí èwúrú bí wọ́n bá mọṣẹ́ jẹ́ kí wọ́n máa jẹ́ oníṣẹ́ bí wọ́n bá mọṣẹ́ jẹ́ ká máa jẹ́ olùṣẹ́. oníṣẹ́ ni mo fẹ́ olùṣẹ́ ọ̀dá bí wọ́n bá bẹ̀wò tí ń tọrùn bọ́ ayé ẹbọ wọn ni ó ṣe jíṣẹ́ mi níre àbẹ̀wò wá jíṣẹ́ mi níre. gbogbo babaláwo táyé lè máa bẹ̀ẹ́ sẹ́ bí wòlíì àáfàá àbí tí wọ́n gẹ́gẹ́ lè máa jẹ́ fúnra ẹ torí pé èèyàn ṣe ọ́ Ifá lábẹ̀wò ń bọ̀. ó kàn jẹ́ pé ńgbà àdánwò bá dé bá rú wọn ẹni tí ò mọ̀ wíwú sí ọwọ́ wọn ó tó mọ́ bá wọn sunkún tákọ̀ bí ọmọ bá fòsànlẹ̀ tó kú pí tí ẹ̀ fòsànlẹ̀ tó kú pí. wọn ní mọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ burúkú ẹwọ orúgbọ́lò yìí ibi tó ní mímọ̀ òtún gbọdọ̀ ti sọrú ẹ̀ àwọn kan bẹ láyé wọn lè ti ní Yorùbáwùyí already sínú ìwọ jáde ọsàn tó sọ ó lè má ṣe nǹkan kan káwọn kan yẹn wá ṣerú nǹkan bẹ́ẹ̀ kó wá pé jáde pé ẹ gbà mí o lágbájá sọ báyìí kí lẹ máa fi defend kí lẹ fi defend pẹ́yìn kọ́ ẹ̀ sì máa ṣe sùúrù láyé tó jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ́sìṣẹ́ yẹn o ṣùgbọ́n torí pé ẹ ti sọ nínú ọdún Ifá jẹ́ kó yé wa pé tọmọ rẹ bá sí ọ mọ́ gbèsè pé ìwọ mọ́ gbèsè pé because àwọn kan ń bẹ lálámúlétí yín láyé ọjọ́ wọn àná tó lúgbòn tó múnádókó wà wọn ìgbé inú ilé wọn máa gbé inú igbó ni wọn á gbé áàgì káàkiri tó bá wá ń ṣépè ń bẹ làwọn kan máa sọ pé àmọ́rù màláìkà ti ń kọjá. àwọn kan ń bẹ tó bá ní àìwọ́ ọmọ yóò ṣoríire yóò dáa fún ọmọ àkúkú jèrè rẹ wọn ò ní bọ́ sàṣẹ. ìwọ sọ pé ọmọ yìí yóò ṣe ríre gbì ọmọ yìí yóò ṣe ríre gbì wọn wà ní ìyá ẹ̀ náà ló sọ bẹ́ẹ̀ o àṣẹ ní tí wọn sọ ní kódà aláàrẹ kọjá lè sọ wọn kàn bọ́ sí àṣẹ lé tọmọ yẹn bá wọn dààmú nú ayé tí ń fòrò nú ayé tó bá dọ́dọ̀ àfà tọ́dọ̀ babaláwo tó bá ní ìyá rẹ̀ ńkọ́ pé yẹn ní ṣe ó ní ìsìsàjẹ́ ní ẹsẹsẹ ó máa sunkún tó bá wá tù díẹ̀ fún ọ tọ́lọ̀ wà fẹ́ fi àjẹ́ ọ wọ́n wà ní èpè gbogbo abiyamọ tí ìfèpè bọ́mọ rẹ̀ ṣeré kò sábíamọ tí ó bẹ̀rẹ̀ lọ́kọ́kọ́ mọ́ jèrè ọmọ ṣùgbọ́n orí abiyamọ míì ti yí orí rẹ̀ ó ti yí ó ṣe kí gbì ọmọ tó ní òní kúre tó di jákèjì tó kó kàga jọ sókú dáadáa sọmọ yẹn kúre ìyẹn làwa kọ́nú ẹ̀sìn tiwa ìyẹn ní fàfi kó àwa làwọn dẹ̀ tẹ̀lé ńláwa ń lò ó gbọ́dọ̀ sọ òdì ọ̀rọ̀ tó o bá ti sọ alárèkọjá lásán lè bọ̀ sàṣẹ ìwọ wọn wà mú afáyí mi ò yé tì yín o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ayé tó rí ìyàn ìmọ̀ fẹ́ rí ìyàn láàrin pa ni o ẹ gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ yìí o tó torí èyí ọ̀rọ̀ mi ní jó pọ̀ àfáà yìí nìkan kan ló bá wí ó bá ọ̀pọ̀lọpọ̀ wa wí ẹ jẹ́ àmọ́ bá ṣe máa sọ̀rọ̀ pàápàá nígbà tí inú bá ń bí wa àbọ̀rọ̀ bá ń dùn wá àbí inú wa bá tó dòjù ẹ má jẹ́ á ṣàdéhùn ẹ má jẹ́ á sọ̀rọ̀ ẹ̀yin nìkan kọ́ láàfáà Islam ò sì fẹ́ yìí nìkan tá bá wù dáadáa gbogbo ẹbí yìí lè má jẹ́ Muslim gbogbo ẹbí àfáà yìí lè má jẹ́ Muslim Christian lè wà nù wọn àwọn tí ń bọ̀ gún lè wà nù wọn pé ká lọ wo àtìrandínà wọn pé òkè gbogbo yín o ṣé ìjẹ́ mùsùlùmí ni yín ó lè má work so ẹ fi owó brand ẹ fi ilé kẹ fi jagba ẹ wá lẹ wá ṣèrí lọ lẹ tápà ẹ wá kíní kan lọ ilẹ̀ Haúsá lẹ mọ́là ìranu ni o brother mi má bínú o ẹ sì sọ ń bẹ̀ yẹn o ẹ lọ ṣàtúnṣe so Ọlọ́run dò tiwa torí pé àwọn èèyàn wọn ka Quran mọ́ wọn ka Bíbélì mọ́ wọn gbọ́ ti fáwí mọ́ àwọn èèyàn tí wọ́n ń wò ní babaláwo wọn pera mi kí wọn á jáde kí n mọ sọ̀rọ̀ bíi New Zealand bí ẹni tí ó kàwé bí ẹni tójú ẹ̀ dúdú bíi páàgùn àwọn tànátán ló páàgùn bo wọn bá dé náà Ọlọ́run lo oògùn èmi ò ní òṣò oògùn àṣírí ń bẹ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí o mi ò tako àṣírí ń bẹ fẹ́yìn tẹ́ ẹ mọ́ especially Kundi kìí ṣe Kundi ẹ bẹ̀rẹ̀ nu kìí ṣe Kundi tí wọ́n ń ṣe táwọn ya wá ń ṣe mọ́ kìíní tí máa ń le kìí ṣe ẹrẹ́ sí wọ́n ní Kudi àbí kí ni wọ́n pè Kundi
which is ẹni tó bá ṣẹ̀ tó bá Yorùbá wí careful ẹ jẹ́ kí n sì báwọn náà sọ Yorùbá wí gbogbo ọ̀rọ̀ ẹni ẹmúyàn ẹ ń lù ẹ wá sọ pé kí ló dé tó ń sunkún ṣé ẹ mọ̀ wípé ẹni tẹ́ ń lù kí ni yóò mọ̀ ṣe yóò mọ̀ ké Ọ̀ṣun wuyì ẹ careful yẹ̀yẹ́ ni mọ̀ ọ́ dùn yàn o yẹ̀yẹ́ mọ̀ ọ́ dùn yàn o yẹ̀yẹ́ tiẹ̀ náà pọ̀ bẹ́ẹ̀ ni ó sì máa jó ní ìmọ̀sí lété pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ jẹ́ wọn sakundi sí yín bó ti yẹ sakú ní ẹran yìí ìtọ́ ọ̀gbẹ́ kì í rangi kí ni obìnrin ìjàpótí yóò jókòó yóò dìde ni níjọ́ ògùn fáwọn kanyọ̀ jọ́ náà ní rọrùn alákejì gbógun náà bá bọ́nú omi ariwo yìí nípa lọ ọjọ́ ọ̀gẹ̀dẹ̀ bá pọ́n ní tinú ẹ̀ dẹ̀ bí sẹ́gi sọ́run bá ṣẹ́gi orí àìní fi gbélé àwàṣẹ́yìn báyìí ní tirẹ̀ Olódùmarè odò tí wàá ra ànúgbà ìlọsíwájú orí bá dé bá wa yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ mẹ́lẹ̀ bára àgbọ̀nìrègún. Bye for now.